lé mo tún dé láàárọ̀ yìí o. Ògún mú kú aya rẹ̀ mọ́ràn ní kóòtù ilé ẹjọ́ galẹ́ níbi tí wọ́n ti fún Emefiele. wọ́n fún ní bẹ́ẹ̀lì 20 million wípé lọ́ọ́lé ẹ̀ náà kí wọ́n fún káfíńtẹ́gùn ọ̀fẹ́ sí i kọ́ lọ́ọ́lé ẹ̀. àsáwọn náà máa protect ìjọba. ọ̀run ayọ̀ mo wojú ẹ o. Ògún mú kú aya rẹ̀ mọ́. àwọn DSS fẹ́ náwó gan Emefiele. àdánù ẹ̀ lè mú lọ ọ̀dọ̀ wa lọ́wọ́. àsáwọn náà máa protect èèyàn. Ògún bá mú kú aya rẹ̀ mọ́ràn ìjà gidigidi wájú kóòtù. àní gbà wá mú lọ níṣẹ́. àwọn eléyìí ọ̀gbà títí tajátajá ti wàhálà. ṣùgbọ́n béèyàn bá ń bá wọn DSS fa nǹkan ó ń tàn láyàsá. àwọn tẹ́ ẹ̀ lè rojú wọn èyí sì fowókọ àyà. wọ́n bá yìnbọn pààyàn ọ̀pàlùwẹ̀ lápàgbé. kílẹ̀ fi mú ọkọ̀ tí ò ní nọ́mbà tó gbá yàn kílẹ̀ fi mú. kábíyèsí ọlọ́run wọ́n gbé Emefiele wọ́n gbé lọ sí ọgbà ẹ̀wọ̀n Ìkòyí wípé ọwọ́ àwọn wọ́dà ló sì wà. láì mọ̀ pé àwọn DSS wọ́n ti ń tẹ̀lé wọn. wọ́n ti pe àwọn ará wọn pé ọ̀yá ikọ̀ ẹlẹ́ni mẹ́rìndínlógún ẹ lọ dèdè wá ọ̀nà Ìkòyí wọ́n ń gbé lọ. ẹ̀ ń sọ̀kalẹ̀ báyìí ń bọ́ sọ́wọ́ àwọn ológun lẹ́kọ̀ọ́ ní. gbogbo tútẹ̀ bá fẹ́ dánwò ẹ̀ mọ̀ dánwò. wọ́n tún náà mú nǹkan wọn wọ́n náà mẹ́ran wọn. ẹ wá já gbé wàhálà tẹ́mẹ́fẹ́lẹ́ fojú wa rí ńgbà tá à ń ṣẹ́wó ẹ já gbé ẹgbẹ́ kan sọ́dà bẹ́ẹ̀ sọ yẹ kó rí bẹ́ẹ̀. ẹ já gbé ẹlẹ́yàmẹ̀yà ẹ já gbé ẹgbẹ́ kan ẹ gbàgbé pé yíbò ni tọ́bájọ́mọ wa ńlẹ̀ Yorùbá ńkọ́ sọ́dà bẹ́ẹ̀ sọ yẹ kó rí bẹ́ẹ̀. ìdájọ́ òdodo ní Nàìjíríà yìí nígbò ni àwọn olóṣèlú nígbò ni àwọn aláṣẹ nígbò ni wọ́n máa bọ̀wọ̀ fófin. kábíyèsí ọlọ́run. ẹ jẹ́ àwò àwọn ìlú tá a fírì nínú òkà sóun wòran kámẹ́rámán sóun ríran. ajagun ṣe. ọba gé fìlà mi ọ̀daràn owó oṣù rẹ ló gé dànù. ẹ mọ̀ pé mi náà mọ́nítọ̀ yín sá. sọ́yẹ kó rí bẹ́ẹ̀ nílùú tọ́lọ́ba tó níjòyè. ẹ wò gbà tí wọ́n bá dá ẹjọ́ ní kóòtù tí ẹni tí ẹ dájọ́ fún tínú rẹ̀ ọmọ dùn. ara rẹ̀ ọmọ yá gágágá. ẹ mọ̀ sí ààyè o. sọ́yẹ kó rí bẹ́ẹ̀ nílùú tọ́lọ́ba tó níjòyè. ẹ̀wà dúdú owó tí a ní wọ́n fún Sunday Igboho. ẹ kọ́ mọ̀ bọ̀ àgbà Ògún mú kú aya rẹ̀ mọ́ràn. ibẹ̀ wo mú mọ́. òun náà rójú lẹ̀ pé àwọn aráàbí ìfẹ́ tàn òun ni o. níjó níjọba ìjọba ti ń bá yàn ṣe kéèsì tí kóòtù ní ẹ lọ fún lágbájá ń yé báyìí mélòó ni máa ń rí ìgbà bóyá 1% àbí 2% yóò rówó yẹn gbà padà. ìjọba amúnimọ́dá amúnimọ́ògùn ìjọba ò ní fún yàn lówó yẹn padà. ẹ wo tí wọ́n fojú Sunday Igboho rí wọ́n dọ́gbọ́n flọ́ọ̀sì ẹ̀ jáde wọ́n gbà wọ́n rẹ̀kẹ́ bí wọ́n bá fẹ́ mú Nàìjíríà kó tó dé Kútọ̀nù agbára wọn mú o. wọ́n ní àwọn tó jẹ́ pé yóò kó bẹ̀ kóró tí wọ́n náà mú nǹkan wọn. wọ́n mọ̀ flọ́ọ̀sì ẹ̀ lọ Kútọ̀nù pé yóò tiẹ̀ jẹ́ agbádùn díẹ̀ ẹ̀ ọwọ́ aránṣẹ́ pé ẹran wa kan ń bọ̀ ń bẹ̀ wọn o ẹ má jọ kọrùn bọ́ gba o. fẹ́ gba bẹ̀ mọ́ lọ Jámínì ni kò gbọ́dọ̀ jáde o ẹ mú mọ́lẹ̀ o wọ́n fẹ́ kó bá àwọn ẹni ẹlẹ́ni àwọn táwọn ń tẹ̀ ẹ́ lófin. àwọn wa ń béèrè ẹ̀ṣẹ̀ kí lọ́sẹ̀ ẹ sáàtì ẹ̀ kọ́kọ́ mú ẹ bá wa mú un lẹ̀ ká wá fi pléènì gbé bàálù ọ̀fẹ́ ni ó wọ̀ láti Kútọ̀nù dé Nàìjíríà. àwọn eléyìí ń béèrè wípé ẹ̀ṣẹ̀ kí lọ́sẹ̀ tá a fi bá yín mú un lẹ̀ tá a fi handover lé yín lọ. nínú àjọ àgbáláyé pé lòdì sófin pé ọ́sàmọ̀gbànú tí kì í bá ṣe wípé àwọn jẹ́ ìlú tí ó mòfin dáadáa ẹ mọ tí ọ̀rọ̀ Sunday Igboho tó kó bá Kútọ̀nù. àǹtí-bọ́dà ń ṣe gbogbo ẹ̀ ṣe é mọ̀ wípé ọ̀rọ̀ Sunday Igboho wà lórí ẹ̀ ẹ má jẹ́rù Kútọ̀nù ó wọlé sí Nàìjíríà. iná tá a fún ẹjọ́ máa ṣe ségesège kí wọ́n dà mọ̀. síbẹ̀síbẹ̀ àwọn ọ̀gbà intimidation wọn gbogbo ń tẹ́ ẹ bá rí ẹ ṣe aláàní fi ilẹ̀ wọ́n fún láti kó pé máa jẹ́ máa mú agbára ìjọba gbé ìjọba ọmọ responsible ìjọba ti Kútọ̀nù wọ́n ń tọ́jú Sunday wọ́n ń sọ lọ́wọ́ àtẹsẹ̀ bàjẹ́ ṣe é sọ́lé Olódùmarè ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ìdí ni wípé kò síbi tó dàbí ilé lẹyẹ agbẹ́ńkè kò síbi tó dàbí ilé lẹyẹ àlùkò ń ké nìbàdàn tí Sunday ó ti nà yẹ nìbàdàn tí Sunday ó ti lọ bí òwò
bọ́ bá wò ó lè pọ̀ wọn ọ̀jẹ̀ ńlé pé ọ̀yá ẹ máa lọ ọ̀nà sírètì ẹ lọ́ọ́ gbámọ̀là wá láti bẹ̀. ó lè wò ó lọ́sàn-án pé ọ̀yá ẹ tẹná lọ ẹ lọ́ọ́ gbéyán wá lọ́dọ̀ ìyá Àsọjí. gbogbo òyìn ò sí ń bẹ̀ fún mọ́. bọ́ bá fẹ́ rí ìyá rẹ̀ láàrin ká dijú káyà àwọn mọ́tò ní dẹ̀ǹdẹ̀dẹ̀ǹdẹ̀ yìí. pílọ̀tì ní ọlọ́lọ́pàá ti ń sọ àìmọye ẹjọ́ tí wọ́n ti dá tíjọba ní ti ilẹ̀ dá o. ẹ má jà pé torí Sunday Igboho jẹ́ tiwa nìkan. Kanu ńkọ́ Kanu ọmọ Ìgbò ńkọ́ bẹ́ẹ̀ bá dájọ́ bí kóòtù bá ní ẹ fi lágbájá lẹ̀ wọ́n á wà security risk wọ́n á ní risk kan wà ńbẹ̀ o. ẹ mọ̀ pé agbára tí ń bẹ lọ́wọ́ ìjọba lè wo èèyàn sùnsùnsùn pé ẹni yìí kò yẹ kó máa gbé nínú state tó wà yìí ó yẹ kó wà ní pamọ́ lábẹ́ ààbò tí ò sí ní tí ó ṣẹlẹ̀. tó ń pe àkíní kan nílùú tó lọ́ba tó níjòyè ọmọ pé kò lọ́ba kò níjòyè. nígbà wọn bá bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ̀. Kanu ṣé wọ́n fi ilẹ̀ látijọ́ yìí ẹ̀sẹ̀ kí lọ́sẹ̀ ṣebí ń béèrè fẹ́ tọ́ náà ẹ ṣeré ẹ láre ẹ búre ẹ gbọ́ pé ọwọ́ táwọn gbé lágbára gbogbo wọ́n tún wá ń fara ní àwọn èèyàn tiwọn kẹ́ ẹ máa wo ìyànjẹ òbí ǹdẹ́. aráàlú rẹ tí wọ́n fẹ́ràn rẹ àwọn pé ẹ má jáde Monday ẹ má jáde ńjọba sáwọn aráàlú rẹ ló tún yẹ kó o máa fara ní sáwọn aráàlú rẹ àwọn aráàlú yín ní fìyà jẹ yín àwọn ọ̀pá àwọn ọ̀gbà ti yín ṣùgbọ́n ńgbà agbára wọ́n mọ̀ pé ọwọ́ ìjọba lágbára wà kábíyèsí Olódùmarè Kanu wọ́n mú obìnrin kan aṣẹ́wó wọn rántí tóyún ń gbá wọn láago ó ti débi báyìí o a ti wà lóòtẹ́ẹ̀lì báyìí ó ti wà nú ọkọ̀ ó ń gbéra lọ airport à ń wo airport lọ́ọ̀kan ẹ̀ standby ẹ̀ ń kú dẹ̀dẹ̀ bí ọmọ agbára tí Nàìjíríà ní tí wọ́n lọ mú yàn ní orílẹ̀-èdè olórílẹ̀-èdè wọ́n sì rí i pé wọ́n gbé wá bì ní ẹjọ́ ni wọ́n filẹ̀ wọn filẹ̀ o. Elsa Kisaki ńkọ́ Elsa Kisaki Haúsá ni ní Kaduna olórí ẹ̀sìn ni òun ló lórí àwọn ẹlẹ́sìn Ṣíà ilé ẹjọ́ náà ni wọ́n filẹ̀ wọn ò filẹ̀ bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ àwò bọ́bá jẹ́ Tẹ̀sílímì Olúgbòde ọmọ Olówú Òdùrú ọmọ ajífẹ́pẹ́ sí ẹ́ òwú tá a wúnu pè ní òwú Lábẹ́njọ Tẹ̀sílímì Olúgbòde ó kí ọ púpọ̀ Olówú tòní bó o ṣe ń wò mí inú mi dùn sí Ayọ̀ Jamiu tó o sì wà ń lé ní àbó o ti padà London. ẹ káàbọ̀ à ń sọ̀rọ̀ nípa àlùtà fírì nínú ọkà ní gbogbo orílẹ̀-èdè àgbáláyé tí èèyàn bá ní pírọ́blẹ́mù yálà pẹ̀lú individual tàbí pẹ̀lú ìjọba ìgbàgbọ́ òǹtọ̀ ń sìn ní wípé ilé ẹjọ́ ni yóò jẹ́ olùgbèjà òun nígbà tí èèyàn bá wá délé ẹjọ́ ọ̀hún tágbára ilé ẹjọ́ ọ̀bá kà mọ́ ẹ mọ̀ pé ìrètí mẹ̀kúnnù ọkàn ògiri nu. pé Emefiele jẹ́ Ìgbò sẹ́ẹ̀. ìjà àgbàgbé kó ti fojú wa rí Saka nígbà pààrọ̀ owó. ẹgbẹ́ yẹn ẹgbẹ́ kan ẹjẹ́ àgbéwọ̀ ká pé ọmọ Yorùbá bọ́yọ̀ ọmọ Ìbàdàn ní àbọ́mọ Abẹ́òkúta bọ́mọ Ìjẹ̀bú kan ní ẹ ṣe bẹ́ẹ̀ sí. ó sin ìjọba fún odidi ọdún 9 ó wá kù gẹ́ngẹ́rẹ́ tí ó bọ́ lẹ́nu ọkọ̀ tí wọ́n wá ṣe bẹ́ẹ̀ sí bó ni ó ṣe rí. àṣírí tó wà níbi ẹmú Emefiele ẹ má mú ẹ fílẹ̀ ẹ má fílẹ̀. ìjọba amúnimóògùn tí wọ́n bá fẹ́ mú yàn tí wọ́n bá fẹ́ wádìí tí wọ́n bá fẹ́ tan tọ́síláìtì sí òdì èèyàn ó pẹ́ kọ́kọ́ lọ́ọ́ fi pamọ́ tẹ́ ẹ bá ti fi pamọ́ ní lágbára ibi ó yẹ kó jà sí kò ní ráàyè jà síbẹ̀ tan tọ́síláìtì ṣe rí fáyàmù ọ̀nà fáyàmù ọ̀rọ̀ bọ́n òṣèbọ́n ọlọ́ta àbọ̀n kankan yẹn bábọ̀n ńlẹ̀ àbábọ̀n ńlẹ̀ erémọdé wọ́n ń bọ̀ ni wọ́n ń sẹ́núnú bọ̀ ni ẹ̀rí fíìmù wò wọ́n fi yún mú mọ́lẹ̀ kó lè bá a jẹ́ wọ́n ráàyè parí ìwádìí tí wọ́n fẹ́ ṣe. ẹ mọ̀ pé Emefiele náà yìí ṣẹran rírọ̀ pé wọ́n bá gbé dèdèrè tó bá jẹ́ gọ́fúnà Central Bank lẹ́nìí nígbà tí ọba ètò oṣù kan yọ ọgbọ́n bérebére ọgbọ́n burúkú agbára sì ń bẹ lọ́wọ́ ẹ̀ ń bá ló lọ ẹni yìí wọ́n mú mímú tí wọ́n mú yìí wípé wọ́n fẹ́ gba gbogbo dúkìá rẹ̀ wọ́n fẹ́ gbẹ́sẹ̀ lé nǹkan ẹ̀
wọ́n kọ́kọ́ fi nǹkan kan mú mọ́lẹ̀ kọ́ mọ́ bá àjà pìtìpìtì ẹ wo gbà wọ́n ó mú Sunday ẹ mọ̀ pé páálí méjì lásán tó o bá ní páálí méjì tọ́jú oríṣi méjì lásán wọ́n lè gbabẹ̀ rán èèyàn lẹ́wọ̀n kí n wá o wọ́n kàn kọ́kọ́ wálé èèyàn bóun wọ́n ṣe wálé alágbára tí wọn ò ní bólúgbòǹgbòrò tí fi ń tilẹ̀kùn bẹ̀ ọ̀daràn tí fi ń fọyàn lórí lóru nù bọ́ ọ bá lágbàá tó fi ń gé kókó bọ́ bá mú ju ọ̀daràn oògùn olóró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìjọba bá ẹníjọba ò ní gbàgbọ́ nú oògùn ìjọba ṣe àrẹ́sì àwọn aṣọ bulletproof tìbílẹ̀ Sunday ẹ ṣe ń pàréèdì ẹ̀ síbẹ̀ níjọba ògbóògùn bọ́ ọ bá dàgọ́ ọlọ́pàá nísìnyí ó sọ pé kò sóògùn nù constitution wọ́n lè fi nǹkan kan gbé ọ lọ́ndà tó ṣe pé oògùn náà ni tí o ò ní rí bí yẹ̀ sí tí wọ́n bá léèyàn wà diabolical lọ́ọ̀yà mi ló sọ bẹ́ẹ̀ fún ntọ́ bá wù ọmọ túmọ̀ rẹ̀ sí pé lágbájá ọmọ lámọ̀rin ó wà diabolical wọ́n lè wádìí ẹ̀ láàrin oṣù kan ọmọ báyìí tó o bá mọ̀ yàn dáadáa kó o lọ rè é kó o lọ gba ìgbẹ́jọ́ ń kóòtù olúwa ọmọ mi tín lábẹ́ àṣẹ àwọn ìmọ̀ràn táwọn ọgbàjọba ni pé ẹ jẹ́ kógun omi ẹ jẹ́ kí òfin ẹ jẹ́ òfin ó ṣiṣẹ́ rẹ̀ ẹ má ran òfin lọ́wọ́ bọ́ ọ bá ní bílíọ̀nù bọ̀nbọ̀n lákàǹtì wọn ni wọ́n ń ṣe ìwádìí lọ́wọ́ ẹ kọ́kọ́ gbẹ́sẹ̀ ẹ fúrósì gbogbo àkáǹtì ẹ̀ wọ́n á kọ́kọ́ sọ ọ́ dọ̀ lẹ́ńpa abẹ́ ṣùgbọ́n àwọn alágbára ayé náà gbọ́n wọn àyè kó gbogbo ẹyin wọn sójú kan sẹ́kan bíi dọ́là bíi pounds ó kó pamọ́ àìbá àmọ́ bí nǹkan pàjáwìrì bá dé wọn lọ́ mọ̀ náwó ẹ bá ti mú pásù ẹyọ kan bẹ̀ ní ìsìn tí wọ́n pe ọ̀yá ẹ mú lọ sábó ní ìsìn nílẹ̀ ó kún falafala fún ó kóyún pamọ́ tí ó pọ̀ àwa náà la sọ wọ́n dolè èèyàn rẹ wo ni ó ṣe gómìnà tí ó dé lẹ́yìn ọdún mẹ́rin tí ó máa ṣàròyé tó ní gbèsè pè ẹsikísà kò lè dáa fún yín mọ́ o 4 years lẹ lò ọdún mẹ́rin lẹ lò lórí àlééfà lẹ wá ń ṣàròyé owó níbo lẹ ti gbọ́ rí kọ́dà kó ṣe àwọn tí wọ́n ṣe kánsílọ̀ tí wọ́n ṣe kánsílọ̀ gan lásán pé ahun lágbájá o ẹ wá dúdú owó tí wọ́n rí ń bi olóṣèlú tí wọ́n ń ṣe o ara rẹ̀ nìkan ló fowó tọ́jú o ọ̀ jẹ́ fáìnì. mọ lọ skoda fílẹ̀ kọ́ mọ̀ ń lọ bẹ́ẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ tó bá ń ṣe ìjọba bó bá ṣe pé kọmíṣánná lásán wọ́n fi ṣe ìgbàgbọ́ yín ni pé wọ́n ti ànánsì wọ́n ti kéde ibò ọ̀dà gbogbo wa ti là kọ́dún mẹ́rin Ṣèyí Mákindé yìí ó tó parí gbogbo wa àálà gbàbù babaláwo rẹ̀ ọmọ yọ̀ pé owó dé àfa ọmọ yọ̀ pé owó dé bọ́ ọba ní wòlíì ọ̀daràn ó pé tí ọba sàwọn táwọn ń fi àdúrà jagun fún ọ lórí òkè wọn ò lè mú ọ àdúrà táwọn ti ń ṣe láti bí ọdún 10 gbogbo ẹ̀ lọ parapọ̀ lódò àwa la sọ wọ́n dolè.